èmi ò wá wàhálà o mo fẹ́ ṣe ọdún lóòótọ́ ọdún tí mo fẹ́ ṣe kò ní kankan ṣe pẹ̀lú àlàáfíà ìlú kò ní kankan ṣe pẹ̀lú Islam ó dẹ̀ dariwo wọ́n pariwo ta ni mo fẹ́ explain fún pé nǹkan tí mo fẹ́ ṣe kì í ṣe bẹ́ẹ̀ ṣe lérò ni mo ṣe fẹ́ ṣe lótìtọ́ ni mo fẹ́ ṣe ọdún lótìtọ́ ni mo fẹ́ ṣe ọdún tí mo dẹ̀ fẹ́ ṣe yìí it's just like bí kéèyàn sọ pé mo fẹ́ ṣe anniversary bí mo dúpẹ́ o látọjọ́ tí mo ti ń ṣiṣẹ́ yìí o mi ò rí wàhálà mi ò rí dààmú o mo fi ká fi dúpẹ́ lọ́wọ́ àwọn ìgbà arúmọlẹ̀ kí n dẹ̀ fi dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó dá mi sí tí ò jẹ́ kí n ṣìṣe òun ni ọdún tí mo fẹ́ ṣe ohun tó bí ọdún jáde nìyẹn àmọ́ lórí àwọn ohun tó wá ń ṣẹlẹ̀ nǹkan tí mo fẹ́ tà mẹ́ lọ firstly ni pé misinformation pé àìgbọ́ra ẹni yé òun ni mo kọ́kọ́ fẹ́ lọ ọ̀rọ̀ yìí mọ́ nídìí lótìtọ́ àti lódodo mo ṣe flyer online flyer ni mo ṣe digital flyer ni mo ṣe and that flyer is supposed to be strictly for me and my members alone and then tí n bá post ẹ̀ sí online it is even for my people alone èmi ò rò pé ó nǹkan tó lè gbé ojú mùsùlùmí ní lọ bẹ̀ ni ṣe gẹ́sì kan tí mo sọ do èmi gan ni mo post online o somebody else did I don't know who did it mi ìmọ̀ ẹni tó ṣe but mo ṣáà mọ̀ pé alẹ́ Friday mo wà nínú ilé so lálẹ́ Friday tí mo wà nínú ilé yẹn mo ṣáà rí pé wọ́n tag mi sáwọn post kan lórí Facebook ká ló ń tag mi meanwhile mo ṣẹ̀ṣẹ̀ ṣe iv yẹn gan kò sí ju bí 3 days lọ ìgbà tí máa lọ wò ó mo sì rí pé blogger kan ó ti post it she was not happy kíní kan mo ti táwọn ẹ̀sìn comment pé ní Ìlọrin wa náà ti fẹ́ ṣe lè náà ti fẹ́ ṣe gbá náà ti fẹ́ ṣàwò oríṣiríṣi ìpè àti ọ̀rọ̀ ó ti ń lọ lórí ẹ̀ immediately tí mo rí kíní yẹn I felt so bad ó dẹ̀ dariwo wọ́n pariwo ta ni mo fẹ́ explain fún pé nǹkan tí mo fẹ́ ṣe kì í ṣe bẹ́ẹ̀ ṣe lérò ni mo ṣe fẹ́ ṣe ṣe rí lílọ tá a lọ láti lọ attack anybody a sì lọ láti lọ jà a sì lọ láti lọ dà nǹkan kan rú kódà mí ni arábìnrin a lọ sí ọ̀dọ̀ ẹni tó jẹ́ olórí òkè àdínì kan bá wa pe arábìnrin yẹn wọ́n á gbéyàn dìde wọ́n wá arábìnrin yẹn lọlé Yorùbá wọ́n á fún wa ní fóònù nọ́mbà rẹ̀ àwa pè é a sì gbé kíní ẹ̀ sí spíkà ó sì give response ó lóun ń bọ̀ wá àwa dó fún 2 hours láàfin ní pálásì Magaji ẹ̀ tá a fi ń retí rẹ̀ tá a bá tí ò wá so ibi tá a ti ń retí lọ́wọ́lọ́wọ́ òun ni àwọn yúùtì kan yà wá bá wa nínú pálásì Magaji kí ló dé ó wá já sí pé lórí iṣu ìyá Ọ̀ṣun yìí ni wọ́n wá fún àwa rí pé ẹ̀mí àwọn eléyìí àwọn ò pọ̀ láti pé kán sọ ọ̀sán dòru so ìgbà tá a ti retí rẹ̀ àwa ti fẹ́ padà látọ̀dọ̀ bàbá Magaji ká máa lọ sílé àwa ti wá gbé mẹ́sẹ̀gì fún bàbá Magaji ibi kò mọ̀ jíṣẹ́ so but àwọn tí wọ́n bá wa ń bẹ̀ yìí àwọn insist pé àwọn ó lọ sí ilé ìyá Ọ̀ṣun yìí pẹ̀lú condition pẹ̀lú ìṣesí wọn tá a rí pé wọ́n lè da nǹkan rú ihun tó mú wa tẹ̀lé wọn tó mú wa lọ nìyẹn kì í ṣe pé initially a gbà á lérò láti lọ síbẹ̀. wọ́n dúró pọ̀lájà mẹ́mí mi o àfi tí n bá fẹ́ parọ́ o torí ní ọjọ́ Friday tí mo sọ pé mo rí flyers yìí gbà tó máa di early Saturday morning àwọn ṣífì màmá àtàwọn baálẹ̀ wọ́n wá sí ibi ọ̀dọ̀ mi kódà inú òjò ni àwọn bàbá yẹn fi wá bóyá ìyá àwọn ò rí nǹkan báyìí gbọ́ láti ọ̀dọ̀ yín rí kí ló ṣẹlẹ̀ nígbà táwọn rí kíní àwọn olè sọ pé àwọn ò mọ̀ yín rí báwo lẹ ṣe ṣe bàbá mi kọ́ ni mo post ẹ̀ síta mi ò tẹ́ wọn bó ṣe dé ìta gan abẹ́lẹ̀ tàṣe látijọ́ iṣẹ́ gbórúkọ mi rí ni ní tí mo fẹ́ ṣe nǹkan abẹ́lẹ̀ ni wọ́n kàn fẹ́ fẹ́ lójú fún mi ni mi ì tó bẹ́ẹ̀
láti gbé náà wojú wọn ní Ìlọrin pé ó yá mo fẹ́ ṣọdún ẹ̀ wá wò àwọn bàbá yẹn dẹ̀ ni àwọn náà wò bẹ́ẹ̀ náà pé kò lè jẹ́ pé yèyé fẹ́ ṣe irú ẹ̀ ṣé bó ṣe jẹ́ nìyẹn kó dà kò sí problem gbà yẹn àwọn tó ń pe àwọn ajíṣẹ́ fún wọn tí wọ́n gbà tó dẹ̀ tún máa di ọ̀sánjọ́ sátidé yẹn báwọn kan ṣe tún pè mí nìyẹn pé àwọn wá mi o kí mọ̀ bọ́ o gbà tí mo máa délé àwọn sífìmọ̀ mo ní àwọn ti try láti explain fún wọn pé ẹni ti sọ fún wa pé kò ṣe fóun ti fẹ́ ṣe nìyẹn o kò ń ṣe inú pé ó fẹ́ pariwo níta gbangba ó ti sọ wípé nǹkan inú compound òun ni àti pé òun tiẹ̀ ti ní ọ̀lù tóun ti fẹ́ ṣe gan àwọn jẹ́rìí ẹ̀ pé kò lè ṣe nǹkan bẹ́ẹ̀ bí bàbá yẹn ní tilẹ̀ tọ́ lọ́hùn ó sọ bẹ́ẹ̀ wọ́n lẹ̀ sí ní àwọn fẹ́ confirm lẹ́nu tèmi gangan pé bóyá ó ti gbà nǹkan kan lọ́wọ́ mi nǹkan kan kì í ṣe pé a mú blálà lọ́wọ́ àmúgi lọ́wọ́ kájọ sọ̀rọ̀ láàrin ara wa ká fi gbọ́ra wa yé lórí ohun tó fẹ́ ṣe. kí ni ohun tí àwọn ọ̀dọ́ yẹn fẹ́ sin fún aláàjì. èmi ò mọ àmọ́ tó fẹ́ ṣe a rí i pé wọ́n sàn bínú. àwọn ọ̀dọ́ mùsùlùmí ni wọ́n. ìjà ń sọ̀rọ̀ délé rí náà ni pé àwọn ò fẹ́ kí wọ́n bá yọ wáyé látọ̀dọ̀ wáyé. so láti pé kí wàhálà ṣá ò má fi ṣẹlẹ̀ la fi try láti dìde ipe ọ̀dà sẹ́ẹ̀lọ̀ ni ó yẹ mọ̀ nsọ́ àìṣe bẹ́ẹ̀ yìí tá à ń sọ pé ìlà mọ̀ sọ ó làlàyé tá à ń sọ níbi fídíò tẹ rí yẹn pé tọ̀ arábìnrin yìí yóò dára rẹ̀ lẹ́bi torí tá a bá fi kíní ìkalẹ̀ fún àwọn youth àwọn náà mọ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nílẹ̀ haúsá kádìlẹ̀ haúsá ni ṣẹ̀rù wípé ọ̀rọ̀ kan wà lórí ẹ̀dìsìn. ọdún kẹta tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ṣe rèé kò dẹ̀ ń ṣe alákọ̀ọ́kọ́ tí máa ṣe nílé kò dẹ̀ ń ṣe alákọ̀ọ́kọ́ tí mo máa post flyer náà rí personally for me kò dẹ̀ sí anybody tó máa sọ pé nǹkan mọ̀gbà tí mo ṣe because it's either we do it inside my compound kò ń go beyond that or bóyá ká gẹ́tì olùtakọ̀ tí máa ṣe gẹ́tì tá máa jókòó tá máa jẹun kò ń ṣe pé bóyá fẹ́ rú kòkò bọ́ta kò ń ṣe pé bóyá mo ní eégún kan tí mo fẹ́ gbé. òfin kan wà tá ń pè ní penal code section 114 ó wà ń bẹ̀ ìpè gbogbo ẹni tó bá lọ provoke àwọn kan wọn láti punish ẹ so bígbà tó wá láti á provoke wa tóró mọ̀ yìí pé in tó ń gbé lọ́wọ́ kò jẹ mọ́ tiwa kò rọrùn fún ẹni tó wà ń lọrin kó á lóun lọ sí ibi tó ti ń ṣe Ọ̀ṣun Òṣogbo kó á lóun fẹ́ bẹ̀rẹ̀ wá síbẹ̀. of course a mọ̀ pé ìlú Ìlọrin wọ́n sọ pé ìlú tí wọn kì í gbégún níbẹ̀ ni so olóṣà tó bá wá gbégún bọ́ta ó fẹ́ kọ́ sí cows ni and I am not for that mi ò kì í ṣe tó máa sọ pé ṣebí ẹ̀sìn mẹ́ta ló wà wọ́n ní oríṣiríṣi àwọn èèyàn ń pè mí tó bá dán wò àwọn máa pa ẹ́ ni even online mo screenshot àwọn comments kan pé in case náà bá tiẹ̀ wá pa mí o káwọn èèyàn rí àwọn máa fi mí ṣe sacrificial lamb ni tó bá bí alájà mi dá kí n ṣe ikú rùn lórí mi nìyẹn ṣùgbọ́n àwọn tó wá síbí báyìí wọ́n bá mi wọ́n ń pè mí lórí fóònù wípé hello ibo ló wà mo ní mo wà ní police station bó ló wà ó yá máa bọ̀ ọlọ́pàá ní ìgbọ́dọ̀ sọ bí tí mo wà pé àwọn ò fẹ́ kán rán wá kán máa wá kírètì ariwo níbí báyìí ìgbà tí wọ́n lè ní sùúrù kí n dé wọ́n dé bí wọ́n bá àbúrò mi tán bá wọ́n wá ń sọ fún un bàbá yẹn wá ń sọ fún àbúrò mi pé tó bá nífẹ̀ẹ́ ara rẹ̀ tó dẹ̀ nífẹ̀ẹ́ àwọn ọmọ yìí ẹ sọ fún kó má ṣe o àsọpá fẹ́ pa o ṣùgbọ́n ní tó bá tiẹ̀ pa gan wọ́n ṣe é lóore ni eléyìí jẹ́ sípẹ̀ tó bà mí lọ́kàn jẹ́ púpọ̀ wípé kí ló dé ṣe bẹ́ẹ̀ yìí náà bímọ ti yín kí là ń fà tó fi di pé ẹ máa rò pé wọ́n pa mí. ṣé ẹni tó fẹ́ dúnkùkù mọ́ ẹ̀mí rẹ̀ àwọn tí wọ́n wá one ṣé wọ́n rí ẹ̀ẹ̀kejì sáwọn tán wá sán mú kankan lọ́wọ́ ọ̀rọ̀ tá sì sọ ọ̀rọ̀ ìgbìyànjú pé dákun má ṣe kìíní yìí má ṣe o torí pé tó bá ṣe ó dára ẹ lẹ́bi ẹ̀bi tó sì dára rẹ ni pé irú àwọn yúùtì tán padà báwa a ti mọ intention wọn so ìgbà táwọn àti àgbàlagbà tá a bá sí mbẹ kò sí nǹkan tí ò lè happen. mi ò print flyer torí wípé kí muslim wá síbẹ̀ it is basically for my own people so bóyá ẹnìkan ló wá mú lọ fún wọn ni o bóyá wò ó bóyá jò lọ́wọ́ nínú ni o bí àwọn náà dẹ̀ lọ ẹ́ńbì kan ni o I don't know. a ní òfin a ní ìwé òfin tó la oríṣiríṣi nǹkan tá a máa ṣe sílẹ̀ fún wa ó dẹ̀ wà nínú ìwé òfin pé Nigeria is a secular state kí ni secular yẹn mí pé a lè ṣe ẹ̀sìn tó bá wù wá òun ṣe Christianity country or Islamic country so ó wà mẹ́ pé freedom of religion wà lára àwọn right tí citizen Nigeria ní láti ṣe ẹ̀sìn
tó bá wù ú. Ní orílẹ̀-èdè wa Nàìjíríà o, gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè tá à ń lò ní èní, gẹ́gẹ́ bí 1999 constitution as amended, èmi ò tí ì rí session kan àbí tí òfin ti sọ pé ẹ̀sìn báyìí ni a gbọ́dọ̀ máa sìn ní ìlú báyìí. Àmọ́ o, ìdálù ni ìṣèlú, olúkálukú ló ní bí in reality là ń sọ yìí o, in reality ìlú kọ̀ọ̀kan ló ní bí wọ́n ṣe ń ṣe ní ibẹ̀ tí ẹnì kọ̀ọ̀kan wa ẹlẹ́sìn kọ̀ọ̀kan wá sì gbọ́dọ̀ respect bí wọ́n bá ti ń ṣe ní ààyè kọ̀ọ̀kan láti má fa rògbòdìyàn ní inú ìlú. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ sí a ò tí ì ní ẹ̀sùn àbí report ní orí tébù wa pé àwọn kan wá dúkòkò mọ́ lórí pé ó fẹ́ ṣe ẹ̀sìn àbí kò ṣe ẹ̀sìn. Ṣùgbọ́n tèmi fẹ́ try sọ ni pé a ò rí report látọ̀dọ̀ wọn bí pé nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n tá ò bá rí report pé wọ́n ń dúkòkò mẹ́ẹ̀mí àwọn àbí nǹkan ọlọ́pàá ò tí ì lè ṣe nǹkan sókè a ṣe ń dúró de report ẹ̀ pé ní tòótọ́ ló ṣẹlẹ̀ pé ní tòótọ́ làwọn kan lọ dúkòkò mọ́ ó lòdì sí òfin. àmọ́ nígbà tá a bá àwọn àjọ ọlọ́pàá sọ̀rọ̀ wọ́n sọ pé ẹ ò mú rìpọ́ọ̀tì kankan wá sọ́dọ̀ àwọn. èmi ò mú rìpọ́ọ̀tì lọ́nà ni mò ń sọ fún yín, àwọn ni wọ́n pè mí bẹ́ẹ̀ even ever before kí n tó sọ pé mo fẹ́ gbé tèmi lọ wọ́n ti lọ bẹ̀ ṣe mọ̀ pé ọjọ́ sátidé ni mo ní ọ̀rọ̀ ni wọ́n ń ṣe. àwọn ló gbé yín lọ ẹni. oh meanwhile lọ́jọ́ sátidé yẹn we went to the police station ní ìrọ̀lẹ́ àbá DPO so all our thought was pé okay káràìtì wọn tó bá fi di Monday Sunday is ọjọ́ tá a lè má bá wọn so bó tó wọ́n fi Monday ká kọ̀wé lọ so Sunday yẹn náà sẹ́ndì kíní sí mi tí ó ti fi di pé wọ́n fi invite mi so gba tí mo dẹ̀ débẹ̀ mo dẹ̀ ṣàlàyé ẹnu mi pé èmi ò wàhálà o mo fẹ́ ṣọdún lóòótọ́ ọdún tí mo fẹ́ ṣe kò ní kankan ṣe pẹ̀lú àlàáfíà ìlú kò ní kankan ṣe pẹ̀lú Islam kò ní kankan ṣe tó fi fẹ́ ní anybody lára it's just in my domain àtọjọ́ tí wọ́n ti mọ̀ mí ṣán gbórúkọ mi ni